àwọn aláṣẹ Benin Republic kéde pé ìdìtẹ̀gbàjọba ti forí sápá o. Mínísítà fọ́rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè Benin Republic àti ètò ààbò Alhassan Seidu ti kéde pé ìdìtẹ̀gbàjọba táwọn ológun kan gbèrò ní orílẹ̀-èdè náà ní òwúrọ̀ ọjọ́ àìkú ti forí sápá báyìí o. Mínísítà Seidu nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán sọ pé àwọn olórí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè náà ṣe àmúṣe ẹ̀jẹ́ tí wọ́n jẹ́ tí wọ́n sì rí i dájú pé ìdìtẹ̀gbàjọba náà kò kẹsẹ̀ járí o. Ìjọba ní èròǹgbà àwọn ológun tí wọ́n fẹ́ dojú ìjọba dé náà kò wá sí ìmúṣẹ tó sì rọ aráàlú láti máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ láìsí ìbẹ̀rù. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Benin sọ pé ọ̀pọ̀ àwọn ológun tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Talon ni wọ́n sì ní ìfarajìn eléyìí tó dúró re nínú ètò ìṣèjọba àwarawa. Ṣáájú ni ikọ̀ ológun kan ti kéde lórí amóhùnmáwòrán ilẹ̀ òmìnira Benin pé àwọn ti gba ìṣàkóso orílẹ̀-èdè náà báyìí. Àárọ̀ ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 ni wọ́n kéde náà o. Orí amóhùnmáwòrán ilẹ̀ Benin ni àwọn sójà ti kéde pé àwọn ti gbẹ́sẹ̀ lé àwọn òfin ti tẹ́lẹ̀ tí ìlú náà ń lò fún àsìkò ká. Wọ́n fi kún pé àwọn ti tú ìjọba àti àwọn ẹgbẹ́ òṣèlú ká nílẹ̀ olómìnira Benin. Àmọ́ àwọn aláṣẹ olómìnira Benin ti sọ pé ọ̀rọ̀ náà ó padà forí sápá kò wá sí ìmúṣẹ o. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.